ayọ̀ jẹ́ lórí ìkànnì yìí o, Ṣòkòtì TV YouTube channel Ẹ̀rìnmọ́sẹ̀lẹ̀kẹ̀, ètò tó yà kílálà pẹ̀lú olólùfẹ́ yìí o, Abdulrasaq Adéwálé Ṣòkòtì alágbẹ̀dẹ ọ̀run, àdìrà ètò bí ẹni ṣàna ìyàwó. Ẹ máa wò kàn nìyí láti ìgbàdégbà o, bó ṣe ń fọ̀rọ̀ wérọ̀ pẹ̀lú lọ́balọ́ba àtàwọn àgbààgbà nílẹ̀ Yorùbá, tó tún fètò ẹ̀ wá ìrànlọ́wọ́ fọ́pọ̀lọpọ̀ tó níṣòro, àti gbogbo ọ̀rọ̀ tó ń lọ tó ń jà ròhìnròhìn láwùjọ wa. Gbogbo ẹlẹ́ ó máa wò lórí ìkànnì yìí o, Ṣòkòtì TV YouTube channel ẹ máa wò ó. Ẹ kú dédé wòye o, gbogbo ọmọ káàárọ̀ òjíire ní gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Ẹ dákun, introduction yóò ní jí báyìí lọ. Torí pé òtítọ́ korò gan-an, òtítọ́ korò, ṣùgbọ́n a nídìí láti máa sọ fúnra wa báyìí torí ọ̀rọ̀ ti dójú ẹ̀ báyìí. Ìdí nìyí tá a fi gbọ́dọ̀ sọ òtítọ́ fúnra wa. Ọmọ kóòtù òjíire, ẹ jẹ́ kí n kọ́kọ́ bẹ̀rẹ̀ báyìí. Ìdí pàtàkì tẹ́ rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Yorùbá fi héètì Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu. Mo máa sọ ẹyọ kan nínú ẹ̀, nínú àìmọye oríṣiríṣi táwọn ọmọ Yorùbá sọ fún mi, tí mo dẹ̀ mọ̀ pé ọmọ àlè èèyàn ní rínú kíkì bí. Ṣùgbọ́n Yorùbá tó sọ pé ọmọ àlè èèyàn bákan náà ni wọ́n bẹ̀ tí kì í gbà, tí màá fi fẹ́ kí gbogbo wa ká ní àforíjì, kì í ṣe nítorí ti Aṣíwájú gangan, ṣùgbọ́n nítorí ọjọ́ iwájú orílẹ̀-èdè yìí. Àwọn nǹkan wà tí mi ò fẹ́ máa ṣó mọ́, bọ̀ ọ̀pọ̀lọpọ̀ yín náà lẹ ti máa rí àwọn prediction kan láti Ghana, láti Abidjan, láti Gbálátàwó tí kì í ṣe láti Nàìjíríà, tó lẹ̀ pé gbogbo ẹ̀ sẹ́ńtà sórí Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu. Àti pé tí gbogbo wọn dẹ̀ ń sọ bíi pé nǹkan tó máa consume Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ni. Gbogbo wọn ni ẹ wá jẹ́ ká rí wípé tó bá consume Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu, wọ́n wá sọ ipò tí orílẹ̀-èdè Nàìjíríà máa, mi ò tiẹ̀ sọ̀rọ̀ Yorùbá nísìnyí this time around, wọ́n sọ ipò tí orílẹ̀-èdè máa wà pé olódì wa ó máa tọrọ gbẹ̀yìn ni, pé kódà àwọn rí nínú ìṣípayá yẹn wípé olódì wa wá ń tọrọ jẹ lọ́dọ̀ àwọn. Ó ti yàtọ̀ sí ti àwọn prediction Nàìjíríà oríṣiríṣi tí kálukú ọkàn máa sọ tó bá lẹ́nu. Àwọn eléyìí kò sí nǹkan kan tí wọ́n fẹ́ gbà nínú ẹ̀, kò sí nǹkan kan, kò sẹ́ni kan tó fẹ́ fún ọ lówó lórí tí wọ́n sọ tán rí, mo gbà pé tán rí náà sọ. Therefore, bí ẹ̀gún bá ti débi ó ṣe tó fẹ́ yọ. Ẹ jẹ́ kí n kọ́ sọ̀rọ̀ díẹ̀ nípa Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu. Reason tá a fi rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Yorùbá tí wọ́n jẹ́ alátakò sí Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu, àwọn nǹkan kan wà tí wọ́n ti ṣe tó wrong sẹ́yìn gan. Kì í sọ̀rọ̀ owó báwọn èèyàn kan ṣe máa ń sọ, torí pé Aṣíwájú Bọ́lá Ahmed ó ṣe gófúnà, ó ṣe sínétọ̀, so níbo ló ti fẹ́ rí owó ọ̀hún kó jẹ tó bẹ́ẹ̀ ká tiẹ̀ lẹ́yìn Lagos State àti lóko ṣe lẹ́wọ́ wà tọdún yẹn dì sí owó yẹn dẹ̀ ń pọ̀ sí ni. Kì í ṣe torí owó, àwọn èèyàn kàn ń darí ẹ̀ lọ síbi owó ni. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ṣẹ̀ tí wọ́n ṣe àwọn èèyàn pọ̀ gan, ṣùgbọ́n máa sọ ẹyọ kan. Ẹyọ kan yẹn náà ni máa wá fi bẹ gbogbo ọmọ Yorùbá wípé n tó ń bọ̀ yìí kó má wọlé gbogbo wa lórí. Àwọn Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ti lo ìwà mo lè ṣe láti fi kó bá ọ̀pọ̀lọpọ̀ àwọn ìran Yorùbá sẹ́yìn. Máa sọ ẹyọ kan. Àwọn àgbààgbà Yorùbá kan bá mi sọ̀rọ̀ tí mo máa ń respect ọ̀rọ̀ wọn jù.
àwọn ni wọ́n jẹ́ kó yé mi nígbà tí mo máa ń bú àwọn èèyàn pé kí ló dé tá ń bú aṣíwájú kí ló tá ń bú aṣíwájú ọ̀pọ̀lọpọ̀ inú wọn ni wọ́n sọ àwọn àṣírí kọ̀ọ̀kan ṣùgbọ́n ẹyọ kan ni mo fẹ́ sọ nínú ẹ̀ ẹyọ kan tí mo fẹ́ sọ nínú ẹ̀ náà ni pé bíi pé aṣíwájú wà selfish somehow kì í ṣe ti pé bíi pé wọ́n wà selfish wọ́n fẹ́ kó jẹ́ pé ẹni tó bá ti súnmọ́ àwọn nìkan ló ṣoríire ní tó túmọ̀ sí eléyìí tí mo fẹ́ sọ yìí nìyẹn eléyìí tí mo fẹ́ sọ dá lórí àwọn lọ́balọ́ba ìgbìmọ̀ lọ́balọ́ba wọ́n sọ̀rọ̀ àwọn tí ọba ò tiẹ̀ tọ́ sí rárá tí ìdílé wọn kì í jọba tó jẹ́ pé nítorí pé wọ́n ti sin Aṣíwájú Bọ́lá Ahmed rí nígbà tó ń ṣe gómìnà nípínlẹ̀ Èkó ni wọ́n ṣe lò wọ́n gẹ́gẹ́ bí ọba against àwọn tí wọ́n jẹ́ ọmọ ọba gangan irú àwọn ọba tí wọ́n gbéṣẹ́ yẹn tí wọ́n ní líléèjì tí wọ́n ò wá mú nínú líléèjì wọn jọba mọ́ ṣerú wọn ṣàdúà tẹ́ bá rí àtakò oríṣiríṣi tó ń ṣẹlẹ̀ sí Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ọ̀pọ̀lọpọ̀ nǹkan náà ti ṣe sẹ́yìn bọ̀ ó wù mí ká wéfẹ̀ torí ogun tí ń bọ̀ yìí kọ́lọ́ má jẹ́ ó dé tó bá dé Ọlọ́run ló mọ iye ẹ̀mí tí ó ṣòfò because tí àìríjẹ àìrímu tó bá ti di ogun fún tó bá fi lè dogun fún Nàìjíríà ẹ wo iye Áfíríkà títí wọ́n máa bàjẹ́ torí bá a ṣe ló worst tó yìí náà àwọn African country kan sì depend lórí Nàìjíríà láti strive bẹ́ẹ̀ ni àwọn kan sì wà tó jẹ́ pé iná wa náà sì lòdì sí so wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló fẹ́ jọba tó jẹ́ pé líléèjì wọn gangan ní wọ́n sì dárúkọ àwọn èèyàn fún mi pé Aṣíwájú dẹ̀ ló ń lò wípé àwọn tí wọ́n sún mọ́ òun nìkan ni wọ́n gbọ́dọ̀ wà ní ipò yẹn against the proper people tó yẹ kó wà lórí ipò náà kódà nígbà tí wọ́n ń sọ ìkan sún mẹ́mi náà ìkan sún mọ́ mi gan tó jẹ́ pé ẹni tó máa ń tọ́jú mi ni lẹ́kọ̀ọ́ to be precise ṣẹ́rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ní reason kan tàbí òmíì tí wọ́n jẹ́ Yorùbá tí wọ́n fi ń tako Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu bọ́ mo fẹ́ kárí danger tó wà níwájú báyìí òun ni mo fi sọ eléyìí last time mo sọ̀rọ̀ kan nípa Ànábì Muhammad àwọn èèyàn bú mi wọ́n ṣépè wọ́n ṣe gbogbo ẹ̀ mo mọ̀ pé ò kì í ṣe tèmi torí ìbéèrè ni mo béèrè èmi kọ́ ni mo àlẹ́jì Ànábì bẹ́ẹ̀ ìbéèrè ni mo béèrè pé nǹkan táwọn èèyàn ń sọ ààrẹ ni jáde kó wá sọ fún wa pé bẹ́ẹ̀ kọ́ lórí ọ̀tán so now èyí tó bà mí lọ́kàn jẹ́ jù tí mo fẹ́ sọ fún àwa ọmọ àṣẹ́rí àsìkò ọ̀rọ̀ leléyìí o àsìkò ọ̀rọ̀ leléyìí o àsìkò ọ̀rọ̀ ni eléyìí o ṣe rí a ní láti ṣọ́ra gan bàbá wa Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ṣe gudugudu méje yàyà mẹ́fà bàbá wa Akíntọ́lá ṣe gudugudu méje yàyà mẹ́fà bàbá wa Jákàndé ṣe gudugudu méje yàyà mẹ́fà bàbá wa Bọ́lá Ìgè ṣe gudugudu méje yàyà mẹ́fà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. àwọn tó jẹ́ ìran tiwa tá a rí tó dá wa lójú tí nǹkan tí wọ́n ṣe hàn sí wa tí kì í ṣe pé wọ́n ṣẹ̀ṣẹ̀ máa sọ fún wa ó hàn sí ọ̀pọ̀lọpọ̀ wa àwa tí a bá kéré lọ́jọ́ orí tó hàn sí àwọn bàbá tó bí wa táwọn bàbá tó bí wa dẹ̀ sọ fún wa bẹ́ẹ̀ pé bẹ́ẹ̀ báyìí lórí. so a ní láti ṣọ́ra gbogbo àwọn tán wá ṣe dáadáa yìí sẹ́yìn ẹ dákun ara wọn ni Lieutenant Colonel Francis Adékúnlé Fájuyì Adékúnlé Fájuyì bàbá wa Adékúnlé já Fájuyì ẹ dákun ẹ wo tí bàbá wa Adékúnlé Fájuyì fara dí nítorí àwọn ọmọ Ìgbò wọ́n wá sílé wọ́n ṣe kú wọ́n wá sílé wọ́n ti pa gbogbo àwọn yòókù wọ́n wá fẹ́ pa Major General Johnson Aguiyi-Ironsi ó sì wà nù ilé
bàbá tiwa Adékúnlé Fájuyì wọ́n wá pe Adékúnlé Fájuyì síta pé òun láti àwọn ọ̀wá pa ẹ́ kò sí nǹkan kan tó ṣe fáwọn ò sínú líìsì àwọn ṣùgbọ́n àlejò tí ń bẹ nínú yàrá nínú ilé ẹ tó ti mọ́lé òun láti mú jáde fáwọn ẹni táwọn wà áfítà nìyẹn. Bàbá náà wá ronú bí ọmọ Yorùbá tí a kì í ṣe ọ̀dàlẹ̀ pé láyé ẹ ní mú wọn lọ o ẹ lè mọ́gà òun lọ lójú ayé òun àfi tẹ́ ẹ bá pa òun ẹ rí wọn mú. Wọ́n dẹ̀ decide láti pa nítorí wọ́n fẹ́ mú ọ̀gá wọn yẹn. Wọ́n dẹ̀ pa wọ́n dẹ̀ gbà kí wọ́n pa wọ́n dẹ̀ pa wọ́n. Èyí tí wọ́n pa wọ́n tán ni wọ́n tó lè mú ọ̀gá wọn tí wọ́n ń wá. Kó tiẹ̀ jẹ́ kan yẹn péré làwọn ọmọ Ìgbò fi wá ni wọ́n fi ló fi yẹ kí wọ́n máa dúpẹ́ lọ́wọ́ wa kí n má sọ nǹkan míì ẹyọ kan yẹn péré. Bẹ́ẹ̀ mi wọ́n bá gùn ẹ̀mí tó gùn ní sàn yà àti mo sì ráwọn tó wà lórí ilẹ̀ ìpẹ́ tán ti lo 130 years bàbá yẹn ò bá wà láyé dè ní. Bàbá Adékúnlé Fájuyì yẹn wọ́n bá wà láyé wọ́n lè wà láyé dè ní kí n sọ bẹ́ẹ̀ yẹn kí n má sọ pé wọ́n bá wà láyé wọ́n lè wà láyé dè ní. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ti ṣe dáadáa gan gbogbo àwọn tí mo kà á lẹ̀ yẹn èmi lọ Báfẹ́mi Awólọ́wọ̀ ni èmi ni Fájuyì ni èmi ni àwọn bàbá Adékúnlé Ajásin èmi ni àwọn bàbá wa Báfẹ́mi Awólọ́wọ̀ èmi ni àwọn bàbá wa Akíntọ́lá gbogbo àwọn bàbá tí mi ò lè mọ kà lọ bẹ́ẹ̀ yẹn tán ti ṣe dáadáa tá a dẹ̀ mọ̀ wọ́n tí wọ́n jẹ́ ìran wa èmélòó là ń jà fún wọn wọ́n ti bú wọn wọ́n ti pè wọ́n ní names àti torí wọn jáde káwá jàrí a kì í sọ ọmọ Lárúbáwá wàláhì àkì ṣe tọ́rọ̀ bá dojú ẹ̀ á sọ a kì í sọ ọmọ Lárúbáwá o kò sí ẹnì kankan nínú ọmọ mùsùlùmí ní ilẹ̀ Nàìjíríà mi tó sọ láàrin ọmọ Yorùbá nìkan ní ilẹ̀ Nàìjíríà tí wọ́n lè fún ní residence permit permanent resident permit nílùú àwọn Lárúbáwá pàápàá jùlọ nílùú Mẹ́kà nǹkan àǹkó ṣé wọn ò ti jẹ́ kẹ́ ẹ mọ̀ pé tí ẹni ń tẹni tèkísà ń ta àtàn bẹ́ẹ̀ yẹn is that not enough reason fún wa láti ronú tá a mọ̀ wá nítorí táwọn kan la fi máa kú à ń láti pa ti warun láti gbé táwọn èèyàn kan ga. Mi ò sọ pé kéèyàn mọ̀ ṣe mùsùlùmí mi ò sọ pé kéèyàn mọ̀ ṣe kìrìsìtẹ́nì mùsùlùmí sì ní mí dọ̀la mùsùlùmí sì ní mí di ọ̀la bọ̀ n tí mò ń rí nínú ẹ̀sìn mùsùlùmí tí ò tẹ́ mi lọ́rùn ni mò ń complain nígbà míì ẹnu máa ń gbé yẹ̀yàn á sọ̀rọ̀ kọjá bó ṣe yẹ ń gbà míì wàláì dẹ̀ téèyàn bá rí nǹkan téèyàn máa ń rí téèyàn fi sọ̀rọ̀ kọjá bó ṣe yẹ èèyàn ò ní sọ. Now bí gbogbo àwọn bàbá tí wọ́n ṣe dáadáa nílẹ̀ Yorùbá yìí tá a bá wá wọn tí wọ́n mọ́ lénìí tó jẹ́ pé àwọn ànábì àwọn Jésù tá a rí rí tí ó jẹ́ pé ìlọ́po 3 4 5 6 wà sẹ́yìn kò rí kò bá wọn tó jẹ́ pé àwọn nìkan la wá gbé kárí àgbà àwọn Báfẹ́mi Awólọ́wọ̀ kárí àgbé àwọn bàbá wa Akíntọ́lá kárí àgbé bàbá wa Bọ́lá Ìgè kárí láwọn tán ti ṣe dáadáa fúnra Yorùbá tán ti jagun fúnra Yorùbá tán ti fẹ̀mí wọn wéwu fúnra Yorùbá including Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu yìí náà táwọn náà fẹ̀mí wọn wéwu therefore mo máa sọ fún Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu tí mo fẹ́ tọrọ lọ́wọ́ wọn ẹ wo gbogbo àwọn tó bá jẹ́ pé ọba ò tọ́ sí àmọ́ àwọn tó bá tọ́ sí o àmọ́ àwọn tó bá tọ́ sí tó jẹ́ pé ẹ kópa nínú bọ́n ṣe di ọba ara wọn ni bàbá wa Ọ̀jájá torí bàbá wọn ti jọba rí wọn kì í ṣe àrè ṣùgbọ́n gbogbo àwọn tẹ́ bá hàn pé ọba ò tọ́ sí tó jẹ́ pé influence yín ni wọ́n fi jọba bàbá ẹ dákun ẹ wá nǹkan ṣe lórí wọn ẹ̀san ń ké ẹ ṣe dáadáa àwọn àìdá kéékèèké méje ó bá gbogbo dáadáa tẹ́ ti ṣe jẹ́ ẹ̀san ń ké lọ́wọ́lọ́wọ́ báyìí so
ẹ̀san yẹn là wà ní jí ó kédélẹ̀ àwọn ọmọ káàárọ̀ òjíire nítorí wípé arọ tó lójú tó nímú tó ń dìtẹ̀ mára àdúgbò wípé kógun ọ wáyé bí ogun bá dé ẹ dákun kí lára ó fi sáré yóò sì máa wo ogun tí ń bọ̀ báyìí kì í ṣe pé kò ní rí ogun ṣùgbọ́n kò lẹ́sẹ̀ tí èsáré kú òun bẹ́ẹ̀ lọ́rọ̀ wá wà nísìn torí ìdí èyí ẹ dákun ó ní mo ṣe sọ̀rọ̀ yẹn síwájú kí n tó sọ̀rọ̀ nípa aṣíwájú Bọ́lá Ahmed Tinubu that is for you to know pé kì í ṣe báwọn èèyàn máa sọ̀rọ̀ sẹ́mi náà létí kì í ṣe báwọn èèyàn ti jẹ́ kí n mọ reason tí ọ̀pọ̀lọpọ̀ ọmọ ìran Yorùbá tán fi hate aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ọ̀rọ̀ wọn dàbí ọ̀jálé onílé bọ̀tì ẹ̀ lẹ́yìn gbogbo àwọn tí wọ́n ń sọ̀rọ̀ yẹn fún náà wọ́n ń sọmọ ìyá wọn ará àta ni wọ́n ṣùgbọ́n oore yẹn ò tọ́ sí wọn à ń gbà lọ́wọ́ ẹni tó tọ́ sí àfi ń fẹ́ ẹni tí ò tọ́ sí ni mo sọ fún yín pé mo nírú ẹ̀ lẹ́gbẹ̀ẹ́ nílùú Èkó so mo fi eléyìí àwọn tó bá súnmọ́ aṣíwájú Bọ́lá Ahmed Tinubu kí wọ́n sọ fún wọn pé kán máa súré tún èrò ara wọn pa lórí àwọn èèyàn tán bá ti pàṣẹ wọn di ọba lórílẹ̀‐èdè yìí ní gbogbo orílẹ̀ ilẹ̀ Yorùbá tí wọ́n bá ti yí pàṣẹ wọn dọba táwọn náà mọ̀ pọ́ba ò tọ́ sí wọn influence làwọn lò fún wọn pàápàá jùlọ ní Lagos State Ọlọ́run Olódùmarè Ọlọ́run darí ẹ̀ṣẹ̀ gbogbo wa jìn wá mo fẹ́ káwa darí ẹ̀ṣẹ̀ wọn jìn wá káwa darí ẹ̀ṣẹ̀ wọn jìn wá nítorí pé kógun yẹn má bàa consume gbogbo wa kọ́mọ́ consume gbogbo wa kí ló fa gbogbo ariwo yìí mo rí nǹkan kan tó sì dẹ́rù bà mí díẹ̀ tí mo fi feel lọ́kàn ara mi wípé pẹ̀lú gbogbo ohun tí oríṣiríṣi tí mo ti gbọ́ sẹ́yìn mo ní láti appeal sí àwọn ọmọ Yorùbá tán bínú sí aṣíwájú Bọ́lá Ahmed Tinubu lọ́wọ́ pé gbogbo ọwọ́ láti wà on deck ká lè bá àchífù èèmù wa lórí ọ̀rọ̀ yìí otherwise tí ilé ìbá wà divided ọjọ́ iwájú ò dáa rárá ọjọ́ iwájú ò dáa so ẹ mọ̀ wá jẹ́ ká títorí pé kò tí ì kàn wá tàbí pé àwọn ṣàìdá kan sí mi rí ẹ má jẹ́ kí àìdá tó kọjá àìdá kó wá padà ṣẹlẹ̀ sórí wa ẹ jọ̀ọ́ torí tọlọ́run mo bẹ̀ gbogbo ẹ̀yin tí aṣíwájú Bọ́lá Ahmed Tinubu láti ṣe ẹ̀bẹ̀ tí mò ń wá bẹ̀ yìí kì í ṣe ẹ̀bẹ̀ pé inú mi dùn láti wá bẹ̀ mo ti fojú pé wọ́n náà wọ́n báyìí tí mo rí aṣíwájú gbẹ̀yìn mo ń sọ ní gbogbo ìgbà wípé ní ọdún tí wọ́n fẹ́ parí ìjọba wọn lÉkòó ni mo rí wọn gbẹ̀yìn nígbà tí wọ́n pè wá pé Rájí Fáṣọlá tó jẹ́ chief of staff wọn ló máa jẹ gómìnà tàdé ní àwọn èèyàn rẹpẹtẹ ọdún Rájí Fáṣọlá ṣe dáadáa ó ṣe é ṣe kó jẹ́ pé lómi ló ṣe kọ́mọ́ ṣe dáadáa ṣùgbọ́n ìyẹn kò tó ti èyí tó jẹ́ ti ìdílé ohun ìdílé tá a gbà lọ́wọ́ onídìílé fẹ́nìkan kò dáa tó ẹ dákun gbogbo ẹni tó bá súnmọ́ aṣíwájú Bọ́lá Ahmed Tinubu gbogbo ọ̀nà tán bá lè gbà máa correct àwọn nǹkan tán ti ṣe sẹ́yìn tán mọ̀ pé wrong pàápàá jùlọ lórí ọ̀rọ̀ lọ́balọ́ba kí wọ́n máa ṣe o Ọlọ́run ní kó bá wọn o n tí mo rí tó mú mi jáde tí mo fi believe pé mo ń láti sọ òótọ́ ọ̀rọ̀ fáwọn èèyàn kan mọ̀ rírì pé àbí Sókótì ti gbowó lọ́wọ́ aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ló fi wá sọ gbogbo eléyìí ni òun ni mo fi dárúkọ àwọn èèyàn tó ti ṣe dáadáa sẹ́yìn tó ṣe dáadáa irú ẹni tí wọ́n pa àgbo ìrùsì sí ilé ẹ̀ tó sì sọ pé kẹ́ ẹ tó lè rí wọn mú àfi tẹ́ ẹ bá pa mí wọ́n dẹ̀ gbà pa àwọn ó pa ó dẹ̀ gbà pé kí wọ́n pa nǹkan wọn tó lè rọ́gà òun Olúwa o ọmọ Yorùbá that is Yorùbá for you that is Yorùbá for you now mo wá rí kinní kan the battle to break Tinubu Nigeria's political and economical chess master ẹ dákun mo fẹ́ ká farabalẹ̀ tó rógùn díẹ̀ let's not pretend anymore there are a powerful
undercurrent in Nigeria politics water today, and it's flying fiercely against President Bola Ahmed Tinubu. What's happening isn't just the usual political noise. It's a careful, orchestrated campaign by a group of powerful interests who feel threatened, not just politically, but economically and historically. And the reason they want Tinubu out of power at all costs go deeper than most people realize. This whole struggle didn't start today. To understand what's happening now, we must go back to conversation between Professor Omoruyi and General Ibrahim Babangida. A conversation that shed raw light on how deep the northern establishment fear or of southern leadership runs. That conversation documented in Omoruyi book, that Tales of June 12, reveal a mindset that is both old and dangerous persistent. At the heart of the discussion was a message from the Sultan of Sokoto. He warned General Babangida that following the election of Chief MKO Abiola, a Yoruba man and fellow Muslim, would undo the gain the North had made since independence in 1960. Imagine that. Even though MKO Abiola was well linked and not seen as a threat in the personal terms, his ethnic identity alone made him unacceptable to Northern power broker. The Sultan made it clear that the North could not afford a Yoruba presidency. He believed it would shift the balance of power and allow the Southwest in the first decade of Northern dominance. According to the account of Professor Omoruyi, a message was sent to Babangida: the June 12 election must not go forward. And Babangida, in a moment of candor, told Omoruyi that Yoruba people behave as if Nigeria cannot move forward without them, adding that the Igbo should teach them a lesson. It was a disturbing statement, but it revealed the hidden bitterness and competition that have. Ẹ kú dédé àsìkò yìí o, ẹ̀yin olólùfẹ́ wa pátápátá níbi tí ẹ ti ń wò wá, tẹ́ ti ń gbọ́ wa. Èmi ọmọ yín olólùfẹ́ yín náà ní Bọ́sẹ̀ Akínọlá ló ń sọ òfófó bàbá Sokoti Adéwálé Razak fún yín wípé wọ́n tún ti gbé ètò kan kalẹ̀ báyìí tó ń bọ̀ lọ́nà, tó ń gbóná fẹlifẹli. Ètò ìgbẹ́jọ́ ni. Ètò ìgbẹ́jọ́ láti máa kọ́ ẹ̀kọ́ kan àbí ìkejì. Ìwọ tó fẹ́ kọ́ ẹ̀kọ́, ìwọ tó fẹ́ entertain rẹ̀, ìwọ tó tún fẹ́ mọ̀ nípa bóòkè tí nǹkan báyìí bá ṣẹlẹ̀, báwo la ṣe lè yanjú ẹ̀ tí ò ní lẹ́jọ́ nínú, tí ò ní bọ́ sórí social media lọ polówó, tí ò ní pe ọlọ́pàá láti sọ láti kọ́ ẹ̀kọ́ bá ṣe lè tó nítùbí ìnùbí tí pizza ń fi ré nínú ilé gbogbo wa. Nínú ètò ìgbẹ́jọ́ lẹ máa ti rí gbogbo nǹkan tí mò ń sọ lórí Sokoti TV. Ìwọ ṣáà ti subscribe sí Sokoti TV, kó like, kó comment, kó share. Mo mọ̀ wípé tẹ bá wo Sokoti TV, tẹ bá wo ètò ìgbẹ́jọ́, ẹ máa kọ́ ẹ̀kọ́ tó pọ̀ ńbẹ̀. Ètò ìgbẹ́jọ́ lórí Sokoti TV, watch out. ètò yẹn tún lè yí o ìgbẹ́jọ́. Nigeria leadership structure for years. It also showed how much fear and hatred of Southern ascendancy still exists behind closed doors. What played out in 1993 is no different from what we are seeing today
ẹ máa gbọ́. The same fear, the same desperation, the same tactics. President Tinubu has become a symbol of the northern elite fear most a certain leader who is independent, bold, and difficult to control. Tinubu is not Obasanjo, who was handpicked and trusted by the same establishment to protect their interests. Unlike Obasanjo, who once stayed and was widely seen as someone who would play ball, Tinubu came through the hard way. He built his political machinery from the ground up, led the opposition for years, and earned his victory through grit, strategy, and the power of the people. And now that he is in power, he's not dancing to their tune. That's the problem. What has Tinubu done that is shaking the foundation of this powerful interest? Is disturbing their long-standing economic privilege. The removal of the petroleum subsidy alone cut off a major pipeline of wealth for many of them who had benefited for years without any accountability. Oil brokering, market foreign exchange deal, non-payment of taxes, and outright stealing of public funds in the surface without questioning were part of the economic lifestyle of northern elite. These acts were just tolerated. They were part of an estranged system of plundering Nigeria. Tinubu reform are exposing that system and trying to shut it down. And the reform, though tough, are not without purpose. They are aimed at building a stronger economy, reducing waste, and making the country work for everyone. Not just a privileged few, but those who have fed fat on the nation commonwealth for decades see it difficultly. To them, Tinubu policies are not reform. They are threat. They see every policy as a move to dismantle their empire, and they cannot take it. So, what are they doing? They are regrouping, coalition. They are calling on their best 11, political heavyweight, media propaganda, religious leader, and economic champions. They are aligning with angry policies, including those from the South who lost out in the last election. They are funding protests, sponsoring misinformation, and showing discontent. They are trying to press Tinubu government as a failure, not because he had failed, but because they are desperate to make the people turn against him. This playbook is not new. It's the same strategy they used against former President Goodluck Jonathan. Remember how they raised every effort to transmit power to him after the death of President Yar'Adua. How they labeled him incompetent, weak, and clueless. They make the country ungovernable and punish him out using every confessional and unconfessional method at their disposal. Now, they want to repeat the same script, only in this time, the target is Tinubu. But Nigeria must ask themselves,
Is this really about Tinubu? Or is it about a group of people trying to protect their unchecked access to power and wealth? The bitter truth is this: if we allow these forces to succeed, Nigeria will turn to the same cycle of backwardness we have been trying to break since independence. The old system will come back stronger, bolder, and more ruthless. The same forces that have looted our resources, underdeveloped our region, and used region and ethnicity to divide us will be back in control. All the effort to create a fair and just Nigeria will be wasted. No one is saying President Tinubu has done everything perfectly. No leader ever does. But what he represents is a turning point in Nigeria political history. For the first time in a long while, the person at the top is not a puppet. He is not afraid to make hard decisions. He is not waiting for approval from a hidden cabal. He is trying to steer the country in a new direction, away from waste, corruption, and economic sabotage. And that is why they want him out. The fight against Tinubu is not just about politics. It is about power privilege and control. It is a battle between the old Nigeria and new Nigeria. A battle between those who want change and those who want things to stay the same because they benefit from it. A battle between progress and sabotage. But this time, we must not let them win. We must see through this, through the lies, the propagandas, and the distractions. We must recognize what is at stake, not just for Tinubu, but for all of us. If they succeed in removing him, they will also remove every hope for real change in this country. If they succeed, they will send a message that no Southern leader who is not puppet can ever survive in power. If they succeed, they will kill the dream of a balanced Nigeria where leadership is based on merit, not manipulation. This is the moment of Nigeria to stand firm, not because Tinubu is perfect, but because Nigeria deserves a chance to be governed by someone who is not beholden to any hidden master. He must support the reform. We must support the reform. We must endure the temporary pain for the promise of lasting gain. We promise of lasting gain. We must resist the attempt to throw the country back into chaos just to satisfy greed of a few. Because if we allow them to remove Tinubu now, we are not just removing a president. We are removing our last chance at a true national progress. Let's not betray our future. Let's not stay the course. Let us protect the reform. Let us defend the hope, because this time the chance must be stopped. Idowu Ephraim Faleye writes from Ado-Ekiti. Ẹ dákun, n tó gbé mi káàkiri gbogbo ilẹ̀ Yorùbá lẹ́gbọ́ yẹn. N tó gbé mi káàkiri nìyẹn. Ẹ jẹ́ ká kọ́kọ́ gbàgbé lórí pé Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ṣe àìdá báyìí, léè tí mo mọ̀ wípé
ètò bá yẹ káwọn náà correct tán ti ṣe sẹ́yìn wọ́n máa correct báyìí pàápàá jùlọ lórí ọ̀dọ̀ àwọn ọba lórí ọ̀rọ̀ ọbaṣip àwọn àṣìṣe tán ti ṣe kí wọ́n correct ẹ̀ káwọn náà máa correct ẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí lẹ́sẹ̀kẹsẹ̀ kọ́lọ̀ Olódùmarè kó mọ́kọ̀dé àìmọ̀ sí wọn. àwọn eré àkànnà wà tán ṣe dáadáa gẹ́gẹ́ bí mo ṣe sọ pé irú ọba Ifẹ̀ yẹn wọ́n contribute sí bí kábíyèsí ṣe dórí ipò yẹn. ẹ wo iye èèyàn tó ń jẹun látara kábíyèsí yẹn lénìí. ẹ wo iye èèyàn tí kábíyèsí Ọọ̀ni of Ifẹ̀ ń feed nílẹ̀ káàbọ̀ òjìrè. ẹ lọ wo iye wọn accountable. ẹ wo ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí bàbá yẹn ti sọdọ̀ lórí ire. mi ò tí ì gba kọ́bọ̀dé lọ́wọ́ wọn wàláì tàláì mi ì tí ì gba sísìrì lọ́wọ́ wọn mi ì tí ì lọ bá wọn rí pé mo fẹ́ nǹkan báyìí. ẹ wo iye ọ̀rọ̀ wọn tí mo ti sọ sẹ́yìn. So I am not praising anybody because of his money, but because of the way they uses their money. àwọn multi-billionaire kan wà tó jẹ́ wípé wọ́n níbi tí wọ́n ti ń pọn epo lórílẹ̀‐èdè tán dẹ̀ jẹ́ ọmọ Yorùbá tẹ́ ẹ̀ gbúrò wọn rí. tówó yẹn sì ń wọlé burúkú owó tó yẹ kó jẹ́ tèmi àtẹ̀yìn. tó jẹ́ pé àwọn ó dẹ̀ gbé kúrúdọ̀ ọ̀yẹ̀lì yẹn wọ́n ó dẹ̀ gbé lọ sí ìlú òyìnbó láti lọ refined ẹ̀ náà ni wọ́n tó gbé wá fún yín láti máa wá tà fún yín. gbogbo ọ̀nà ká fi ìrọ̀rùn bá àwọn ọmọ Yorùbá kò sí nínú thinking tiwọn kò sí nínú thinking wọn rárá. ẹ wo ẹnu ọjọ́ mẹ́ta yìí tí Aṣíwájú ń jà lórí state police. ẹ dákun ṣé Aṣíwájú ò ní àwọn tó lè secure properties ara rẹ̀ ni àti tàwọn family ẹ̀? àbíjọ́ wo lẹ ti gbọ́ pé wọ́n lọ jí ẹnìkan gbé nù family Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu? bọ́ àwọn ọmọ ìyá rẹ̀ yòókù nǹkan tí wọ́n ń jí gbé yìí ṣé yóò wá dákẹ́ yóò mọ ìwòran ni? And this is the reason behind Kani state police. àwọn èèyàn kan tó ń fi ìyẹn ṣe politics. ọ̀pọ̀lọpọ̀ Yorùbá míì tí wọn ò ronú jinlẹ̀ wọ́n tó ń fi ìyẹn ṣe politics. ó wù mí láti gbé placard lórí ẹ̀ láti jáde láti jẹ́ káwọn èèyàn mọ̀ pé àwa yìí sọ̀pọ́ọ̀tì pé kí House of Assembly tètè ṣe iṣẹ́ tí wọ́n fẹ́ ṣe lórí ọ̀rọ̀ state police. ẹ tó ń wo àwọn èèyàn tó ń pa ẹ wo àwọn èèyàn tí wọ́n ń pa ní Kwara State. ẹ rí àwọn ọmọ Igbo this time around mi ní fipá mọ́mọ́ ẹ rí àwọn ọmọ Igbo kan tí wọ́n ń complain lórí nǹkan yẹn tí wọ́n wá ń sẹ́ńtà sórí Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu as if pé lẹ́nu gbàtà Aṣíwájú débẹ̀ yìí ló bẹ̀rẹ̀ sí ní ràbọ̀ fún wọn. bí ìgbọ̀ jẹ́ pé Aṣíwájú ló bẹ̀rẹ̀ sí ní ràbọ̀ fún àwọn èèyàn yẹn bí ìgbọ̀ jẹ́ pé wọn tí ì pa ẹnì kankan rí tí Aṣíwájú fi débẹ̀. bí ìgbà wọn ò tí ì pààyàn rí tí Aṣíwájú fi débẹ̀. so ó yà mí lẹ́nu kò lè yà mí lẹ́nu nítorí ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí mo gbọ́ pé ó mú àwọn èèyàn bínú sí Aṣíwájú nílẹ̀ Yorùbá yẹn tí mo dẹ̀ ti pè wọ́n sí pé káwọn náà ó ṣe iṣẹ́ lé lórí pàápàá jùlọ lórí ọ̀rọ̀ ọbaṣip. àwọn èèyàn kan ń ké àwọn ẹ̀san kan ń fẹ́ wáyé láti ọ̀dọ̀ àwọn tí wọ́n gba ẹ̀tọ́ lọ́wọ́ wọn pàápàá jùlọ lórí ipò ọba. ẹ má bínú pé mo ń pariwo bẹ̀yẹ torí àwọn alálẹ̀ ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló ń ṣẹlẹ̀ tó jẹ́ pé àwọn alálẹ̀ ń bínú. otherwise ó yẹ kí gbogbo àwọn ọmọ Yorùbá ó ti rí dáadáa tásíwájú ṣe jù báyìí lọ àárí. ọ̀kọ̀ọ̀kan nínú wa là wá ń jáde là ń sọ pé ó ti ṣe báyìí ó ti ṣe báyìí ó ti ṣe báyìí kì í ṣe báwọn yòókù náà ò sí láyé. nǹkan tán wù wọ́n láti rí náà ń rí ni because bí ogun bá jẹ lọ ọgbọ́n máa ń jẹ bọ̀ tẹ́nìkan bá believe pé òun lágbára lénìí kó máa rántí pé agbára yẹn ò pin síbì kan. agbára ò pin síbì kan. wàláì gbogbo ibi tó bá wu agbára láyé ló lè kó lọ. so now ibi tí mo wá fẹ́ fàbọ̀ sí ni ẹ wo àwọn
fídíò àtẹ̀jáde àwọn prophecy kan láti outside Nigeria tó sẹ́ńtà lórí Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu àti Nàìjíríà àti àwa ọmọ Nàìjíríà. Kẹ́rí pé wọn ò sọ ní sọ pé wọ́n fẹ́ overthrow Aṣíwájú nìkan. Wọ́n go further lórí pé tán bá rí Aṣíwájú overthrow tán pé position tí Nàìjíríà ó wà, they went as far as that. Àwọn yẹn ò lè sọmọ orílẹ̀-èdè tó bá sọmọ orílẹ̀-èdè á ní wọ́n ń sọ k'Aṣíwájú ó lè ránṣẹ́ pé wọ́n kán lè wá gbowó ní Aso Rock ni. Àwọn eléyìí ò ní ìdí owó yín l'Aso Rock. Nǹkan rí ni wọ́n ń sọ. Tẹ́ bá dẹ̀ wò wọ́n dáadáa ẹ rí pé young pastor ni wọ́n, young pastors ni wọ́n. So àwọn nǹkan kan gba téèyàn need láti gbàgbọ́ pé kíní is real. So the only ọ̀nà tá a dẹ̀ lè gbà tí a fi tákù aburú yìí lórí ara wa ni ká mọ̀ rí nírí pé Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu la fẹ́ ṣe lóore. Ká rí wípé ó ń bọ̀ àwọn làádẹ́ẹ̀dì òun ni. Àwọn ọmọ Yorùbá gbọ́dọ̀ múra. Ìjọba yìí ṣe nǹkan tán gbọ́dọ̀ jágbà. Ìpalára pọ̀ nú ẹ̀ o. Ìpalára pọ̀ nú ẹ̀ fún àwọn ọmọ Yorùbá o. Ẹni tó bá wẹjú àwọn lẹ̀rù ń bà. Àwọn olùríran fún wa ẹ̀rù ó máa bà wọ́n torí tí wọ́n rí. Ẹ wá jẹ́ káwa náà gba ẹ̀rù yẹn bá. Ẹ jẹ́ ká gbẹ̀rù yẹn bá. Ẹ wo bí wọ́n ṣe ń ṣe wá lọ́sẹ̀ nílẹ̀ Yorùbá. Kò tí ì tó ìdá 5, ìdá 100 bí wọ́n ṣe ń ṣe wọ́n lọ́sẹ̀ nílùú wọn náà. Gbogbo aládé wa ń gbọ́ sìn pé wọ́n wá ti panupọ̀ ń sìn ilẹ̀ Yorùbá máa fẹ́ fẹ́. Mélòó ni wá? Tí ó dìgbà tán bá pa wá run nílẹ̀ Yorùbá ni ká tó fọwọ́sowọ́pọ̀ ká tó fìmọ̀ ṣọ̀kan. Apart from àwọn tó jẹ́ tán sọ Yorùbá tí wọ́n jẹ́ ẹsẹ̀ kan eruku ẹsẹ̀ kan ọ̀dà tó yẹ pé wọ́n kàn bí wọn sílẹ̀ Yorùbá ni wọ́n ní elédè tiwọn. Ó ní ẹ̀rù fi ń bà mí pé gbogbo ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin ọba tẹ́ ẹ fẹ́ Fúlàní sílé. Kí ni ọjọ́ ọ̀la oyè tẹ́ ẹ wà lórí ẹ̀ yẹn? Oyè tẹ́ ẹ wà lórí ẹ̀ lọ́jọ́ ọ̀la. Torí tẹ́ ẹ padà lọ náà ni tẹ́ ẹ bá wá lọ tán. Tẹ́ ẹ bá wá lọ tán. Bóò nílé ayé ó ṣe rí lẹ́yìn yín. Ọmọ Fúlàní ó wá gorí oyè. Wọ́n nítorí pé ọmọ yín ni wọ́n. Mo dẹ̀ ti ń pariwo ọ̀rọ̀ yìí ẹ wo iye ọdún tí mo ti ń pariwo ẹ̀. Ẹ wo iye ọdún tí mo ti ń pariwo ẹ̀. Ẹ bá wa pariwo lé wọn lórí. Àwa nìkan là ń pariwo. Ó túmọ̀ sí pé ó dùn mẹ́yìn yòókù. Nítorí pé ẹ̀yin ò sọ̀rọ̀. Gbogbo ilé tá ń jáde tá ń sọ yìí náà ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà wọ́n mọ̀ bẹ́ẹ̀ wọn kò kàn wọ́n láti jáde ni. Tẹ́ ẹ̀ bá dẹ̀ ti jáde ní tó túmọ̀ sí ni wípé gbogbo ń tà ń rí yìí ń dùn mọ́ wa. Ní tó túmọ̀ sí nìyẹn. Wàláhì ní tó túmọ̀ sí nìyẹn. A ti fi iná jọba nínú pápá báyìí. Iná ti bà pápá jẹ́. Ẹni ọ̀rọ̀ nínú ti joyè wọ́n ti sìwàwù. A ti mú àṣà a ti fi jọba láàrin àwọn òkòkò ó ti gbé wa lóròmọdìẹ lọ. Bí èèyàn bá gbádé ọba fẹ́ rú ó fẹ́ payé run ni. Èèyàn tó bá mọ́mọlúàbí joyè lọ máa tò. Ọ̀pọ̀lọpọ̀ n tó ṣẹlẹ̀ ní ìpele lọ́balọ́ba bàbá wa Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ẹ bá wa ratify rẹ̀ ẹ tètè. It is not too late. Ẹ má jẹ́ ara àwọn ẹ̀ṣẹ̀ tí wọ́n kà sí yín lọ́rùn. Ẹ tètè ibi tẹ́ ẹ dé yìí kò sí ibi tẹ́ ẹ tún lè dé mọ́ tó ju bẹ̀yẹn lọ. Kò sí ibi kankan tẹ́ ẹ tún lè lọ mọ́. So tẹ́ ẹ bá wá fẹ́ kí àwa tá a jẹ́ olólùfẹ́ yín ẹ wò bàtà wa ṣe ń pariwo yín. Ẹ wo gbogbo sẹ́tìrú wa ẹ ṣe kẹ́ ẹ tó dórí ipò. Tí mo dẹ̀ ń sọ fẹ́nikẹ́ni pé mi ò gba sísì lọ́wọ́ yín rí mi ò gba sísì on behalf of you pé Sokotia ẹ gbà torí campaign tẹ́ ẹ ṣe fún Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu àfi tí màá bá gbà lọ́la. Bẹ́ẹ̀ bá fún mi kì í ṣe pé mi náà ò ní gbà. Mi ò sí wèrè èmi náà fẹ́ borí burúkú kù náà. Ṣùgbọ́n mi ò béèrè owó kí n tó ṣe ń tẹ̀mí ó ṣe. So ògùn tá a bá fowó rà
ẹ̀yìn àrò ní gbé. So ọ̀rọ̀ tírú wa ilé mọ́ ní mínísì yín pé àti àdúró tì yín a sì tún ń pariwo lórí yín náà dì sí ìkànnà tó ń ṣe lọ́wọ́ yìí lórí gbogbo ayé ò ṣe ní gbé yín lọ. Gbogbo ẹ̀yin ọmọ Yorùbá ẹ dákun mo bẹ̀ wá ojú òní tì wá àní fojú sunkún ara wa ẹ dákun torí Ọlọ́run gbogbo ẹnikẹ́ni tí Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu bá ṣe one thing or the other tó jẹ́ àìdáa fún àwọn èèyàn sọ̀rọ̀ lórí ilẹ̀ lọ rẹpẹtẹ àwọn gbalẹ̀ mi wọ́n sì kinní kan àwọn ọmọ Aṣíwájú ni àwọn kinní kan ni influence Aṣíwájú náà ń lò oríṣiríṣi mi sáà tí ẹ fẹ́ máa sọ gbogbo nǹkan sọ ṣùgbọ́n gbogbo bí tẹ́yìn náà bá mọ̀ èyí náà ẹ mọ̀ náà kò síbẹ̀ sí ní mọ̀ pé ó kù díẹ̀ káàtó tí mo ṣe sí bíbá yìí kò síbẹ̀ sí ní mọ̀ because kì í ṣe pé àwọn tẹ́ ń ṣoore fún yẹn náà kì í ṣe ọmọ ìyá yín kì í ṣe fámìlì yín ni wọ́n ṣùgbọ́n àwọn tẹ́ ń gba oore ọwọ́ wọn fún àwọn yẹn inú wọn ò lè dùn inú mọ̀lẹ́bí wọn náà ò lè dùn sí. Therefore ni mo ṣe pé èyí náà pé as a matter of urgency níta ẹ bá mọ̀ pé ipò ẹ̀rú lọ́gbàdórí ipò ọba ẹ dákun torí Ọlọ́run bàbá ẹ ṣiṣẹ́ lórí wọn láti bá a ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí gbogbo èyí tẹ́ ẹ bá wá mọ̀ pé ẹ súnmọ́ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu wọ́n lè má rí àwọn tó súnmọ́ wọn gan míì lè má rí èyí tẹ́ bá mọ̀ pé ẹ súnmọ́ àwọn tó súnmọ́ wọn ẹ jọ̀ọ́ bẹ́ẹ̀ bá tiẹ̀ lè ju fídíò sí wọn kàn má rí kẹ́ má rí pé mò ń fi ń campaign kó lè bá a lọ fà lórí afẹ́fẹ́ ni torí owó torí owó kọ́ ni mo ti jáde o torí ìfọ̀kànbalẹ̀ Yorùbá torí stability wa torí bá a ṣe ní parun ọmọ Yorùbá ò ṣe ní parun bá a ṣe ní datọrọ jẹ pẹ̀lú gbogbo tọ́lọ̀ ń fún wa bá a ṣe ní datọrọ jẹ ó ní mo wà áfítà o àwọn ọmọ Fúlàní ò bá wa fi nǹkan tó wà nílẹ̀ yìí ṣeré o àwọn ọmọ Fúlàní ò bá wa fi nǹkan tó wà nílẹ̀ yìí ṣeré o true ẹ̀sìn ni wọ́n dẹ̀ ń lò jù lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ̀sìn ni wọ́n ń gbé léjú àwọn ọmọ Yorùbá wa dẹ̀ ti buy to it ẹ ti buy to it tó rò gbọ́dọ̀ sọ kankan tó tẹ́nìkan fìrì pò rọ́ǹgì òun ló fìrì pò rọ́ǹgì o nǹkan yẹn ò rọ́ǹgì o èpè oríṣiríṣi ẹ̀wò báwọn yẹn ṣe jáde fún mi níjọ́ yẹn kò ní mínì sí mi kò dín ọlá mi kù ṣébè mi mo tún jáde yìí wàláhì Ọlọ́run lédùmarè ń gbọ́ gbogbo àwọn tó ti ṣe nǹkan fún mi lẹ́yìn ìgbà náà Ọlọ́run ò ní bà nǹkan nìyí jẹ́ àwọn yẹn ti ṣe dáadáa fún mi lẹ́yìn ìgbà yẹn pàápàá jùlọ nítorí ọ̀rọ̀ yẹn so torí èpè tẹ ẹsẹ̀ yẹn ìpà tí wọ́n ń pa òṣè ara ló fi ń san so ẹ continue láti máa ṣépè yín lọ torí àsìkò yẹn mo mọ̀ sí dáadáa ẹ bẹ̀rẹ̀ sí máa ṣépè yín lọ bọ ètò ẹ bá ṣẹ́ lórí ọmọ ẹ ti mọ̀ pé àwọn ọmọ yín ló forí gbé orí ọmọ mi kọ́ ló ń sọ̀rọ̀ èmi lèmi ń sọ̀rọ̀ fún yín èmi ní kẹ́ ẹ fèsì tẹ́ ẹ bá fẹ́ sọ̀rọ̀ tó bá fẹ́ bú èbú èmi ni ó bú bá fẹ́ ṣépè èmi ni ó ṣẹ́ fún bọ̀ mo ti sọ fún yín pé àjànú aborí dèpè nù lèmi àtàwọn ọmọ mi orí yín lẹ́ẹ̀ fi gbé gbogbo ìtẹ́ ẹ bá ṣẹ́ kì í ṣe mo kàn ń sọ fún yín ni kì í ṣe pé ọ̀rọ̀ yìí ni ó máa jẹ́ kó rí bẹ́ẹ̀ mo ń sọ fún yín pé ó ti rí bẹ́ẹ̀ already so ẹ̀yin èèyàn mi ẹ̀yin ọmọ Yorùbá ẹ dákun torí t'Ọlọ́run ẹ jẹ́ ká foríjì Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu gbogbo ẹ̀ṣẹ̀ tó bá rí kó ṣẹ̀ wá nǹkan padà sẹ́rí tí nǹkan ò bá bàjẹ́ báyìí yóò ṣe é tò tó bá ti wá bàjẹ́ báyìí kò ní í ṣe é tò mọ́ toró máa í sì fún ẹni tó bàjẹ́ láti tún ṣe ṣùgbọ́n nígbà tó gun ayé yìí bá ti gbé gbogbo wa lọ kò ní í sì fẹ́ni tó bá ba nǹkan jẹ́ náà láti tún ṣe mọ́. ọ̀rọ̀ mi bí òwe làá lùlù ògìdìgbò ìlú àgídìgbò lédè Yorùbá so wọ́n ní ọlọ́gbọ́n ló máa ń jó ọ̀mọ̀ràn ní sí ìmọ̀ àwọn ọ̀rọ̀ tí mò ń sọ yìí yóò máa yé ọlọ́gbọ́n àwọn ọ̀mọ̀ràn ó sì máa mọ̀ bọ́ you know what mi ní sọjú báyìí lọ mo kí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá wípé pẹ̀lú ògo Ọlọ́run omi ayé yìí kò ní gbé wa lọ ogun tó ń bọ̀ yìí kò ní borí wa o àwọn ọmọ Fúlàní pẹ̀lú àwọn mùsùlùmí o alákatakítí tí wọ́n ń lò tẹ́ ẹ̀ jẹ́ kájọ fèsì wọn tí kò tó dẹ̀ wípé ẹ̀sìn tán fi ń disturb wa yìí ẹ̀sìn tán fi ń disturb wa jù yìí tí wọ́n ń wá àwọn ń wá sẹ̀ríà kóòtù àwọn ń wá gbà àwọn ń wá wò yìí ẹ mọ̀ pé tí ó kò bá wa ni sẹ̀ríà kóòtù ni wọ́n fi gba gbogbo
north tán wọ́n ti ń kì í ṣe ìgbà tí wọ́n ṣe mú wọnú constitution náà ti wọ́n ṣe pẹ̀ sí practice ẹ̀ nítorí practice right from time látọdún tán ti wọ Nàìjíríà nìyẹn látòrí Usman Dan Fodio títí dèní so ẹ má rí pé àbí nǹkan iṣẹ́ ìbẹ̀rẹ̀ ni so ẹ̀sìn yẹn tí wọ́n wá fẹ́ fi rà wá tán fẹ́ fi kó wa lẹ́rú wá rìnà ríbi tí ò dá ń bẹ̀ àwọn ọmọ Yorùbá gidi kọ̀ọ̀kan àwọn àfáà tó lálùbáríkà wọ́n dẹ̀ ń sọ ṣùgbọ́n èébú lẹ̀ ẹ̀tàn bú wọn àfáà tó bá sọ̀rọ̀ dáadáa ẹ lọ wo kọ́mẹ́ǹtì tí ó wà lábẹ́ àwọn ọmọ Yorùbá náà wọ́n sì ń ṣe so mo ti wà pé àwọn ọmọ Yorùbá ń ṣe ń bẹ̀ kì í ṣe gbogbo ọmọ Yorùbá ṣùgbọ́n àwa tá a jẹ́ ọmọ Yorùbá gangan original mo gbà pé ẹ̀ṣẹ̀ wà láti ọ̀dọ̀ wa Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu bọ̀ ẹ forí ẹ̀ṣẹ̀ yẹn jẹ Yorùbá ká máa rí pé ogun ayé yìí kọ́ mọ́ gbé wa lọ ká máa rí wípé àwọn tá a jù lọ kí wọ́n mọ̀ tẹ̀rí wa bá Ọlọ́run Lédùmarè á gbàdúrà gbogbo yín o ẹ dákun torí Ọlọ́run ẹ bá mi ro ọ̀rọ̀ yìí bí mo ṣe sọ ẹ má wo ẹnu ẹni tó ti jáde ordinary person lè mi sọpọ̀ tí lásán or a bloody primary living certificate holder tí ò jẹ́ nǹkan kan ló ti jáde ṣùgbọ́n ẹ bá mi ronú sáwọn tó jáde nínú rẹ̀ léè tó bá jẹ́ kókó kí gbogbo wa jẹ́ ṣiṣẹ́ bẹ̀ ojú òní tiwa àní fojú sunkún ara wa mo kí gbogbo wa wípé ẹ kú déédé àsìkò yìí.